leaders wa wọ́n ti mọ̀ lọ́rùn báyìí o àwọn náà ti rí wípé kò ṣeé dúró wò wípé àwọn ará tó ń ṣọṣẹ́ ní Kwara wọ́n tágẹ́ẹ̀tì ilẹ̀ Yorùbá ni àmì 2027 àló máa dísẹ̀ ìgbà ẹ máa sọ ilẹ̀ Yorùbá dahoro ẹ fẹ́ sọ ilẹ̀ bàbá wa ẹ fẹ́ sọ di nọ́ọ̀tì Sàǹfàrà gbogbo bẹ̀yẹn láyéláyé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà gbogbo wa tá à ń pariwo fún àwọn bàbá wa ó dẹ̀ pọ̀rọ̀ wa ti wò wọ́n létí àwọn náà ti ń wo ikú báyìí ikú ti ń wò wọ́n àwọn náà ti ń wò pé ikú dé kó tó di pé àwọn gbé gómìnà wọn á gbọ́ba lọ àtọ̀pá àṣà àtolórí gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n ti dá sí o mo fẹ́ fi dá wa lójú pé gbogbo àwọn àgbààgbà wa wọ́n ti dá sí ọ̀rọ̀ security wọ́n ti rí pé bó ṣe ń ṣẹlẹ̀ ní Kwara ó ti dé everywhere nílẹ̀ Yorùbá ṣùgbọ́n kọ́rọ̀ yẹn kó lè yẹ dáadáa jẹ́ àsáré débẹ̀. Southwest states tighten borders amid banditry surge in Kwara. States in the southwest have heightened security following the surge in attacks on community and killings by suspected bandits and terrorists in neighboring Kwara State. Security chiefs in Oyo, Osun, Ekiti, and Ondo states confirmed on Thursday that they had activated various containment plans. They have activated various containment plans to prevent the infiltration of their state by bandits fleeing the ongoing military operation in Kwara. This came as the federal government uncovered the movement of the bandits heading for the southwest region from Kwara. The bandits who recently attacked several communities and killed many residents in Kwara State have been tracked by intelligence agencies to ensure they don't advance to Oyo and the other southwest states. Ó ní wọ́n sọ fún wa níbí wípé ọ̀rọ̀ yẹn ó ti di woro sí woro àwọn náà ń gbọ́ gbogbo ariwo àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. From a reliable information àwọn leaders wa àwọn olórí wa àwọn leaders wa ní ilẹ̀ Káàárọ̀-Oòjíire and the whole southwest Kogi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé àwọn bandits tí wọ́n ń lé tán sá kúrò ní Kwara ibẹ̀ ilẹ̀ Káàárọ̀-Oòjíire ni gbogbo wọn sábọ̀ kí omi tó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu Ọ̀ṣun Èkìtì Oǹdó Ọ̀yọ́ gbogbo ẹ̀ wọ́n ṣàti meeting lọ ìgbésẹ̀ ń lọ láti tighten everywhere ohun tí wọ́n jẹ́ kó yé wa níbí nìyẹn ẹ kúṣẹ́ a kí yín pé ẹ kúṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn kò ń ṣe nǹkan tẹ́ máa dúró lé lórí o wọ́n ti fẹ́ empty gbogbo Kwara o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti fẹ́ gba Kwara yẹn pátápátá wọ́n ti discover solid minerals ńbẹ̀ ni ká lè mọ bó ṣe deep tó ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ká lè mọ bẹ́ ṣe máa dáná sí iṣẹ́ yẹn tẹ́ máa kóná mọ́ láìláì ẹ jẹ́ ká wo fídíò yìí. ẹ bá ẹni sọ̀rọ̀ ẹ sọ nǹkan tó kàn yín. wọ́n ti pa gbogbo èèyàn tán lókè ọdẹ gbogbo wa ti sí. ẹ ṣe màmá. àti kúrò lókè ọdẹ wọ́n ti pa wá kan àwọn gọ́fìmẹ̀ntì náà ń pa wá àwọn náà pa wá wọ́n gbàgbọ́ lọ́wọ́ àwọn ọdẹ níjẹ̀rin wọ́n dẹ̀ kó fi pépà wọlé lánàá wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ tán láwọn kó wá wọ́n sì pa gbogbo èèyàn wọ́n sì kó fi pépà wọlé ọkùnrin mẹ́ta wà nílé kan wọ́n sì pa mẹ́tẹ̀ẹ̀ta ó sì kú obìnrin nìkan wọ́n sì pa gbogbo àwọn ọmọ náà wọ́n sì fi ẹ̀mí gbogbo àwọn ọmọ wa lọ́wọ́ tí wọ́n fi ẹ̀mí àwọn ọmọ wa lọ́wọ́ báwọn náà wọ́n ti As you can see, people are packing out from Okeode. As you can see, a lot of people are packing out from Okeode. That they are tired of the bandits, they are tired of the kidnapper. Ṣé ti rí bẹ́ẹ̀ wọ́n ní àwọn ìjọba ẹ̀yin lẹ́ ń pa wọ́n ní Kwara páṣírí ti tú lẹ́yìn kẹrán àwọn DSS wálé nìkan wá gba ọ̀pá ọwọ́ wọn wípé ẹ máa lọ bá wọn túnṣe àbí ẹ fẹ́ ṣe nǹkan kan. The following day àwọn bandits àròdé wọ́n sì pa wọn lọ bẹ̀rẹ̀bẹ̀ tó já sí wípé nínú fídíò yìí ohun tí àwọn tó wà ní Kwara wọ́n sá lọ ní báyìí wọ́n ti empty Kwara gbogbo everybody ti ń vacate ibẹ̀ yẹn ohun tó ń jẹ́ kó yé ìwọ àti èmi tó ń gbọ́ lẹ́nu wọn ni wípé ìjọba ló ṣekú pa wọ́n o. The whole
worldwide kí wọ́n mọ̀ o. And we're using this opportunity to tell the whole worldwide that what is happening in Kwara State, they are buying everybody, chasing them away from their land, the banditry and the terrorists. And from a reliable source, and according to what this woman is telling us from this video, she told us categorically that the government of Nigeria is involved on what is happening to them in Kwara. Wọ́n jẹ́ kó yé wa wípé ìjọba Nàìjíríà, ìjọba bàbá Tinubu, ẹ wà lára ẹ wọ́n mọ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ ní Kwara. Torí bàbá àgbọ́kẹ́ wúkọ́ mọ̀mọ́ rẹ̀ ní Tinubu ẹjọ́ òfò àtàdánù lẹ́ ń bá wa rò lọ́ọ̀láìn. À ń sọ wípé ikú ń pa wọ́n ní Kwara, wọ́n lé wọn lọ, ikú ń pa ọmọ kékeré, ó ń pa àgbàlagbà, ó ń pọkọ, ó ń pa ọmọ, ó ń pa ya, ó di ahoro. Ẹ dákẹ́, ẹ̀yin sọ don't talk bad about Nigeria. Stop protecting Nigeria as a bad country. Màmá rẹ̀ ní Tinubu ṣe mọ̀ nǹkan tó kàn yín kàn ṣá. Akọni ká bẹ̀rẹ̀ ní ṣe mọ̀ nǹkan tó kàn yín kàn torí a máa lè yín lóko pa bẹ́ẹ̀ ṣe wà yẹn. Tí ẹ bá fẹ́ mọ̀ nǹkan tó ṣe yín ká tó bẹ̀rẹ̀ sí ní gẹ̀yìngẹ ní tútù, tẹ́ bá rò wípé tó bá ti wá pa wọ́n tán ẹ gbé 1 billion kò ní dá fún 1 billion ọwọ́ yín tẹ́ máa ń gbé kiri mọ̀mọ́ rẹ̀ ní Tinubu. Tẹ́ bá rò wípé tó bá ti pa wọ́n tán ní Kwara ẹ ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ẹ fẹ́ lọ pay wọn ní condolence visit, ẹ wá fún wọn ní 1 billion naira kí wọ́n fi ṣe kí ni 1 billion yẹn á dá gbogbo ẹ̀mí tó ti sọnù á dá padà. Torí àwọn ọmọ iṣẹ́ ọwọ́ ẹ̀yin àti ọkọ yín á ti rí gbagba nísìn, gbogbo ọmọ Yorùbá á ti rí both home and abroad wípé you have nothing to offer, empty idea lẹ́ni, rádaràdà lẹ́ ń bá kiri ẹ̀tẹ̀yìn àtọkọ yín. Yes, rádaràdà lẹ́ ń bá kiri. Ọkọ yín á máa pín kọ́ọ̀pù ráìsì àwítán wọn ní fún independence in Nigeria at 65 àwọn kó 330 kìíní kan billion kan pé fún àwọn poor people. Ẹ sọ fún bàbá Tinubu fúnra lára wọn kó finú fídọ̀ bọ́ síta kó kó àwọn tó fún lówó, àwọn poor people tí ìyà ń jẹ gangan nínú Nàìjíríà tí owó yín dọ́wọ́ wọn, ẹ kó wọn fúnra lára yín, kó wọn síta ká fojú ara wa rí, ká béèrè question lọ́wọ́ wọn. Kó dẹ̀ mú rìsíìtì proof ibi tí owó yẹn tó transfer tó ti receive ẹ̀. Ṣé ẹ̀ ní tìjú ni àdẹ́bá yín sọ èdè ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó kàn yín tinú yín lẹ máa ṣe. You are disgracing us. Màmá Rẹ̀mí Tinubu àti bàbá Tinubu tí ẹ bá rí ìjọba yẹn ṣe torí ó ti ṣòyìn lọ́wọ́ àti rí ní sí àṣírí tí ń tú wípé kò sí nǹkan kan tẹ́ rí ṣe mọ́, ẹ ti run out of idea. Fẹ̀kàn tẹ́lẹ̀ náà èdè bẹ̀ ẹ̀ láìdíà till this very moment eré 2027 lẹ́ ń ṣe kiri. Kò sí nǹkan kan wọ́n pa èèyàn ní Kwara, ẹ̀yin àtọkọ yín dákẹ́ bí olúndù bẹ́ẹ̀ ni wọ́n ti gé Àṣàkẹ́ yín létí lọ ẹ̀sìn nínú Nàìjíríà. Tàbá dẹ̀ jókòó ara wa jẹ́ ìyàwó yín á máa ní I am the mother of Nigeria. You wish. Ẹ bá mú mi fídíò yìí kó dé ọ̀dọ̀ mọ̀mọ́ rẹ̀ mi. You wish. Abálájọ yín tẹ́ lọ sí family house yín ní Ẹdó lọ́jọ́ sí. Tani na your mama be this say we no get another one. Wọ́n yà yẹ̀yẹ̀ náà. Ẹgbẹ́ dànù. Na your mama no be our mama. Yes, mọ̀mọ́ rẹ̀ mi behave like abiyamọ as a first lady of Nigeria. Wùwà bí ẹni tó ń ṣe nǹkan oṣù lásán kọ́mẹ̀tì sọ wípé ó lóyún tẹ́ mọ bó ṣe ń ṣèyàn. Ìkà nìyín, abiyagba nìyín, ẹ̀dá. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ tún wá gbọ́ solution lára àwọn solution wọn. Ẹ ṣáà fẹ́ eradicate gbogbo wọn tán. Ẹ fẹ́ pa wọ́n tán àbí kò sí wàhálà. Ẹ máa gbọ́ wọ́n ní Kwara urge state at home amid bandit crackdown. Kwara state governor wọ́n lẹ́yìn ẹ mọ̀ sí ìjọba yín mọ̀ bí àwọn bandit ṣe wá pa wọ́n, ẹ̀yin lẹ́ gba nǹkan tó máa fi defend ẹ̀mí wọn lọ́wọ́ wọn. Ẹ dẹ̀ mọ̀ pé tí kó bandit sọ́nà tẹ́ bá ti gba gbogbo nǹkan tó máa fi defend ẹ̀mí wọn, bandit á wọlé á pa wọ́n lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n. Ẹ̀yin tó wá bọ́ síta wípé kọ́ má ṣe kí ni, kọ́ má jáde síta kọ́ lẹ́kì mọ́nú ilé. Kí bandit kí àwọn wèrè tẹ́ gbéṣẹ́ fún tẹ́ kó weapon fún àbọ̀ nǹkan láwọn DSS sọ pé àwọn ò lè wọnú gbé lọ bá terrorist. Wọ́n nítorí weapon tẹ́yìn ìjọba Nàìjíríà gbélé wọn lọ́wọ́ ẹ̀bù ni. Wọ́n lẹ́bù ni wọ́n ní kò ṣe kojú wọn. Ẹ̀yin gbé original weapon ẹ gbélé àwọn terrorist lọ́wọ́ ìjọba Nàìjíríà. Ẹ wá gbé ẹ̀bù tí wọ́n nílè fi wèrè wo wèrè. Ẹ gbélé wá àwọn DSS, ẹ wá pa àwọn DSS. Àwọn yẹn ti yarí wọn láwọn ò lè lọ kú. Kwara state governor wọ́n ní kí ẹ̀yin ọmọ Kwara kẹtù state at home kí bandit wá dáná sun yín mọ́lé kan jó yín bọ́ ti jó wọn ní Benue. Ẹ jẹ́ àdébẹ̀. In a move to tackle the troubling insecurity plague in the state, the Kwara state government has appealed to the residents to stay vigilant and restrict movement as security forces launch offensive on kidnappers hideouts across the state. Ẹ jẹ́ kó rí yín fapò kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe. Kwara state governor make sure pé ẹ lo ọpọlọ yín. Àwa mọ tactics ìwèrè tí gbogbo yín jọ máa ń lò tẹ́tí lò ní Kwara ní North o.
ẹ bá try tẹ lọ ju àdó olóró sí Kwara tẹ wá sọ wípé mistake ni àràpá gbogbo yín. Ẹ má rò wípé àmọ́ plan gbogbo yín, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. Yes. Tẹ bá rò wípé bẹ ṣe ní nọ́ọ̀tì tẹ́ ẹ fi ra yín dára yín lójú ń bẹ̀, ẹ fẹ́ wá ṣe ní ilẹ̀ bàbá wa ní ilẹ̀ Yorùbá, ibi tẹ́ ẹ máa ti kan róró nírú nìyẹn, ilẹ̀ alanu á gbé gbogbo yín mì. Bẹ́ẹ̀ ni Kwara State Governor, don't try rubbish ní Kwara. Tí a bá gbọ́ wípé wọ́n ju àdó olóró kankan ní Kwara, tí gọ́ọ̀mẹ̀ntì kankan wá sọ fún wa wípé by mistake lẹ fi ju àdó olóró bẹ ṣe bí ìwèrè ní nọ́ọ̀tì, torí a mọ̀ wípé tẹ bá ti pa wọ́n táwọn bandit tẹ tì síwájú bá ti pa wọ́n. Tí ọ̀pọ̀lọpọ̀ tẹ pa wọ́n táwọn tó kù tó sá lọ, tẹ bá ti rí pé wọn ò tètè kúrò bẹ́ẹ̀, the next thing ẹ fẹ́ help wọn, ẹ ti rí handout àwọn ọ̀daràn yẹn, àwọn terrorists, ẹ wá sọ wípé ẹ fẹ́ lọ ju kinní kan kẹ́ eradicate wọn, ẹ wá lọ ju àdó olóró sáàárín ìlú gangan tó yẹ kẹ́ protect. At the end of it, ẹ wá bọ́ síta, it was a mistake. Kí mistake pa yín? Kí mistake kó pa yín? Ẹni kí wọ́n jókòó sínú ilé kán dáná sun wọ́n mọ́lé bíi ti Benue àbí? Bíi ti Benue kán tún dáná sun wọ́n mọ́lé kí gbogbo egungun wọn tún náà ṣán. Mo ní 2027 ó máa fa kíkì. Ó dàbẹ̀ ní pé ìlú 2027 ti fẹ́ change. Mi ìròyìn pé election kankan máa ṣẹlẹ̀ ní 2027 bàbá Tinubu. Pẹ̀lú nǹkan tá a rí ẹ̀yin àtìyàwó yín tẹ̀ ń gbé ìgbésí ayé tẹ̀ ń gbé. Ẹ gbàgbé election òfò àtàdánù tá ẹ̀ ń sáré ẹ̀ kiri. Kò lè sí election pẹ̀lú gbogbo wèrè tó ń ṣẹlẹ̀ yìí láyé kàkà bẹ́ẹ̀. Ohun tẹ́ ẹ fẹ́ yẹn ló máa ṣẹlẹ̀. Keep it up. Ẹ máa ṣe ránran kiri ilẹ̀ yín àtọkọ yín. This was disclosed in a statement signed by Bolale Olukoju, the State Commissioner for Communication, made available on TVC. TVC, nani. The government has beefed up security agencies within the state and also deployed them to bandit hideouts in borders towns across Kogi and Kwara State. Kwara State government has urged residents of the state, especially people around Ekiti, Ifelodun, Ishin, Okero, and Irepodo local government, to be vigilant and restrict outdoor activities as much as possible in the interim. We urge people to be very vigilant and limit their movements to only very necessary routines. That is to avoid being caught unawares as the kidnappers are fleeing their hideout. We do not want law-abiding citizens to be affected. Olukoju explained. Àtìgbọ́. Okay, bó ṣe dọ́ba ni bó ṣe dé orí àpèrè yẹn ni wọ́n ní problem ní wọ́n wẹ̀ tí wọ́n fi jọba nítòótọ́ ọmọ wo ni kéèyàn má pààrọ̀ kí mi ní fi kún mi ní yọkú ọmọ wo ni wọ́n wẹ̀ tí wọ́n fi jọba táwọn ìgbà yẹn ló wá sí Nàìjíríà sí kò mọ̀ gan kí wọ́n fẹ́ jọba kẹ́ máa wo iṣẹ́ Ọlọ́run kò mọ̀ kí wọ́n fẹ́ jọba kí wọ́n wá yẹn kò mọ̀. Ìtàn yẹn ó wá sí Nàìjíríà ní kíjẹ kó mọ̀ lọ pé láti wò. Wọ́n lọ pé àwọn tí ò bá mọ̀ ọ́n ṣiṣẹ́ pé wọ́n lọ pé ibo wọn ti ń pè òun gán ni mo gbà ẹ máa gbọ́. Táwọn ìgbà yẹn ló wá sí Nàìjíríà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ tí ó wà tó jẹ́ ẹni yẹn wà Ìbàdàn Ìbàdàn ló náà gbé dàgbà oyè ó gbé wò díẹ̀ Ìbàdàn ló gbé dàgbà dáadáa lákùbọ̀ inside Basọ̀run táwọn tó wá sí Ìbàdàn tó wá ṣàwà láti Canada síbẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó wá jọ ọ̀rẹ́ ẹ̀ ìyẹn wá jẹ́ ọ̀rẹ́ Chief Justice of Osun State tó yẹ yín ìyẹn wọ́n kàn bóyá family wọn mi mọ̀ bóyá ọ̀rẹ́ ni wọ́n ìyẹn ló wá introduce ẹ̀ sí Chief Justice of Osun State Chief Justice of Osun State ó ti di former one báyìí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni òun náà go through hell tó yẹ yín bíi pé loneliness ẹgẹ́ ẹ̀ pé ṣe mọ̀ ẹ̀ tí ò nìkan kan ó ṣàní ìdí ọkọ ìgbà tó rí Rashidi inú ẹ̀ dùn bó ṣe wá sọ fún Rashidi nìyẹn àti tó wà bàdẹ́kà wọ́n ti ẹ̀ ń wẹ́ ẹni tí wọ́n fi jọba níwò bó ṣe gbọ́ nìyẹn ẹ lọ bí ẹ tí ì gbọ́ kankan bó ṣe gbọ́ nìyẹn bó ṣe mú sí woman yẹn lórí nìyẹn woman yẹn dẹ̀ nìkan Arẹ́gbẹ́ṣọlá kan òun ló jẹ́ third sí Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn state ẹ lọ bí àwọn tó bá jọmọ owó Ọ̀ṣun wọn ni mo gbà òun ló jẹ́ third ó ní gbogbo nǹkan tó bá ṣe òun máa ń support wọn kí wọ́n jọ ṣe àpótí kó fẹ́ bo woman ní lórí kò sẹ́ni tí òde yóò fẹ́ mi blame woman yẹn tóbìnrin bá fẹ́ mú mi obìnrin lè mú mi ṣé mo parọ́ èmi náà lè mú obìnrin bí life ṣe rí nìyẹn ó ti kó fẹ́ bò lórí ìyẹn ni ìfẹ́ dẹ̀ fọ́jú mo ti rọ́kọ̀ yẹ owó everything ṣe pé yìí obìnrin ti ń bá parọ́ queen ẹ máa ń láì pé bí tẹ́ ẹ bá wà ìkín láì kẹ́ jẹ ko abẹ́ yín lára dì í kẹ́ lọ mọ́kùnrin wá láti ta ni kò bá máa jẹ tó da níbẹ̀ sódà ẹ lè fi pó níbẹ̀ ìyẹn ò fẹ́ wò pé kẹ́nìkan bá lọ ń bá òun sùn ní àràǹdà Ọ̀ṣun sí ibi tó ti wà tó ti mọ tí òwe èèyàn ti mọ ṣóyè yín kó má di bóun àtẹniyàn bá sínú kó má dẹ̀ ṣé wúmọ̀ yẹn mo ti gba pátá díẹ̀ mo ti jẹ mọ bó ṣe ní pé ọwọ́ tó rí pé òun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó. gbogbo obìnrin ló máa ń fẹ́ kóun rìn jìnnà. kóun rìn jìnnà nínú ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ ó ṣe rí pé òun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó orí pé ìyẹn ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó dẹ̀ lóhùn níyàwó fún kọ́kọ́
opportunity ni ìyá ó wá ti wá rí pé yẹn nídìí ó wà ṣí ọ̀ṣọ́ nídìí ọkọ yẹn nídìí tó máa bá gbé yẹn jù lọ lọ́jọ́ orí lóye yín mímọ́ èjì tó fi jù lọ yẹn jù lọ dáadáa ó rẹ̀ rí pé owó burúkú ń bẹ ní ọwọ́ ẹ̀ ẹni tó jẹ́ chief justice ẹgẹ́ ẹ̀tẹ́ ó ṣe kófẹ́ bò lórí wọn bára wọn sàn kó bora wọn at the end of the day yẹn bá gómìnà sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá pé ẹni tó ń gan yẹn ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá tó ti ẹni tó wà ní Ìbàdàn tí mo ní London based Ìbàdàn based ló introduce ẹ̀ sí yẹn ẹ máa wo bó ṣe ń da gbogbo wọn èpè nìyẹn máa ń gbéṣẹ́ èpè ẹ̀ ló ń jà yín ò lè mọ ẹ̀ mọ́ gbogbo èpè yẹn máa já dọjọ́ alẹ́ náà bọ̀bọ́ yẹn náà kò bá sọ̀rọ̀ mọ́ ó lo bọ̀bọ́ yẹn ó tún lo wúmọ̀ yẹn ẹ máa tún gbọ́ ó tún wá lo wúmọ̀ yẹn náà bó ṣe máa Arẹ́gbẹ́ṣọlá nìyẹn Arẹ́gbẹ́ṣọlá ọtọ́ wúmọ̀ yẹn introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ò mọ̀ rí láti bì kankan ìwé kan jọ ẹni tó ń ṣáà láìkì ni ṣe wọ́n ti believe pé wúmọ̀ yẹn ti sọ́gbọ̀n lòun ò fi ṣe olórí ó níyàwó òun ti kó gbogbo ẹ̀ wúmọ̀ yẹn ti believe 100% ó bá sọ̀rọ̀ débi pé ó dé débi pé mo kẹ́yìn máa dé obìnrin pé ṣé yóò ṣe jẹ́ ó dé débi pé nígbà kan ìjọba tó ok Arẹ́gbẹ́ṣọlá ló wá lọ pé Ògúndòkun bàbá ò mọ̀ ní nọ́mbà bàbá lọ́wọ́ mo lè fún yín bíi area bíi fádà ló jẹ́ sí ọ̀dà mọ̀ dáadáa Ògúndòkun sóyè yín. bẹ́ẹ̀ ni sà. màá ṣe fún yín nọ́mbà Ògúndòkun tá ẹ bá ṣe program tán kìíní mi wà lọ yẹ kọta sí màá sẹ́ndẹ̀ Ògúndòkun bàbá ẹ sábà jẹ sọ Ògúndòkun Arẹ́gbẹ́ṣọlá chief justice ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá Ògúndòkun pé bàbá wa ọmọ yín kan wà ó wà ń bí ó ní ẹgbà ó nù fẹ́ jẹ́ kẹ́ fi jọba dandan bó ṣe jọba nìyẹn Ògúndòkun ò mọ̀ directly sọ ti yé yín kìí ṣe Ògúndòkun ló introduce ẹ̀ sí gọ́vnà ẹ ti gẹ́ẹ̀tì bí wọ́n ṣe introduce ẹ̀ síra wọn ẹni tó wà ní Ìbàdàn base tó jẹ́ London base ó gbé London gan British ni òun ló introduce ẹ̀ sí woman yẹn ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gọ́vnà gbà yẹn Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá wa náà àbọ̀bàjẹ́ pé ẹgbà ó ní kẹ́ fi jẹ́ dandan yẹ ti rí bí wọ́n ṣe ń ṣe àwọn lọ́balọ́ba wa ẹ ti rí sẹ́yìn náà ti bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń ṣe gbogbo àwọn yòókù fákọ́ ló mú òun o mo lè sọ gbangba káwọn ọmọ wò jáde sí mi kán ní rọ mú pa. obìnrin yẹn ti báyìí obìnrin ẹ̀yà. ti bẹ́yìn yọlẹ̀ ti rí yẹn ṣe bí mo sọ ní ìgbà tí ó ṣe fídíò yẹn jáde from my own view tí mo ṣe nínú fídíò mo ní kí bàbá wa kí wọ́n bọ́ síta kí wọ́n jẹ́ kán gbé ìgbésẹ̀ wípé allegation tí Olúwo fi kàn wọ́n yẹn is a slap on their face and it's a dirty allegation against that Onírìṣà Trump. Mọ́ Onírìṣà Trump bó ṣe rí ni who is Olúwo? Gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè both home and abroad láti ń dúró kẹ́yìn àgbààgbà wa kẹ́ do the needful lórí ọ̀rọ̀ Olúwo tó ṣe yàmàyàmà láàrin ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá tó ń fojoojúmọ́ dẹ̀ ti gbogbo orí àpèrè ilẹ̀ Yorùbá tá à ń bọ̀wọ̀ fún. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní understand wọ́n ní dára wáì tí mo ṣe máa ní kí Ọ̀ọ̀ni wá kíní kan kì í ṣe bàbá wa Ọ̀ọ̀ni ni mò ń rí fàásì pé kán gbé máìkì kan sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ máa yé wa. Àwọn tí wọ́n gbọ́rọ̀ mi tí ọ̀rọ̀ yé ẹ̀rí pọ́n ti gbé gbèsè báyìí. Olúwo wàá forí adé ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ ni tó o bá tí ì wọ ẹ̀wọ̀n àtorí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó o bá tí ì ṣẹ̀wọ̀n ò ní sinmi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lọ́balọ́ba ní Ọ̀ṣun state the whole of Ọ̀ṣun state tí ẹ foríkorí tẹ fi kùlùkùn tí ẹ bá wa dá sí ọ̀rọ̀ bí Olúwo ti ń fi ojoojúmọ́ tẹ pírẹ́sì gògóńgò bàbá wa Ọọ̀ni torí inú wa ò dùn sí bí Olúwo ṣe ń tàbùkù gbogbo orí adé ilẹ̀ Yorùbá láìkí ẹ̀ ṣùgbọ́n nísìnyí tẹ́tí wá gbé ìgbésẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín nǹkan tá a fẹ́ kẹ́ máa ṣe fún wa ni ẹ má máa fi gbogbo nǹkan ṣe lágídí kẹ́ máa fi gbogbo nǹkan ṣe pé jẹ́ ó máa ṣe lọ ẹ máa jẹ́ ó máa ṣe lọ tó a bá fi òkú wèrè sílẹ̀ fún àdáná sùn jẹ́ òun lọ̀rọ̀ Olúwo ẹ ti fi wèrè pọ́ọ̀tì wèrè fún tẹ́ ẹ bá ti fi wo ìwèrè pọ́ọ̀tì wèrè fún àáròpọ̀ lòún ṣe èrè kò dẹ̀ ṣe èrè kò ní dáńgbáná. Royal fathers from Ife North, local government area of Osun State, under the aegis of Origbo Meje Obas, gave the Oluwo of Iwo, Oba Abdulrasheed Akanbi, a 21-day ultimatum to substantiate allegations he made against the Ooni of Ife, Oba Adeyeye Ogunwusi, or face a lawsuit. 21 days. Òní wọ́n fún Ìwọ Abdulrasheed Ìwò kó padà wá ṣe fídíò wípé ọ̀rọ̀ tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ nígbà. On behalf of the Origbo Meje Obas, the acting vice chairman of the Ife North Traditional Council, Oba Kehinde Adesoji, who is the Salu of Edun Abon, accused the Oluwo of denigrating the stool of Ooni and demanded the retraction of all allegations against Ogunwusi. The monarch, who was flanked by the
Olu'Wo of Yakoyo, Oba Meshach Oyediran, and the Alakilalu of Akilalu, Oba Oluwabusola Oloyede, recalled alleged past misconduct by Oba Akanbi and described the Oluwo's claim that the Ooni conspired with his ex-wife to poison him as defamatory, recalling the incident that led to Oluwo's suspension from the Council of Obas in 2019. Adesoji said, "There is no gainsaying the supremacy of the throne of the Ooni of Ife as the head of all Obas in Yoruba land. Records are available for verification regarding the outburst of the Oluwo of Iwo land against the Ooni of Ife. It is surprising that Oluwo is the only Oba in Yoruba land who changes his title every 6 months, from Emir of Iwo to Alaafin of Iwo, just to gain undue media recognition. His actions are bringing disrepute and ridicule to the throne of all Obas in Yoruba land." Tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ wípé Olúwo ń dojú ti gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀ẹ́dẹ̀ láìkì kan tó ṣẹlẹ̀, ẹ bá wa gbé ìgbésẹ̀. Ká tó wá round ẹ̀ up, ẹ wá gbé wọ́n ní àwọn kan ni wọ́n kọ síbi wọ́n ní these are the list of Oluwo achievements since 2016 tó ti jẹ Ọba Oluwo of Iwo. Number 1, he never bring one development to Iwo. He never build any school in Iwo. He never build any hospital in Iwo. He never dig any borehole in Iwo. He never build any shopping mall in Iwo. He never build any resort in Iwo. He made himself Emir of Iwo. He made himself Sheikh of Iwo. He destroyed Iwo traditional religion. Ẹ ti gbàgbé, ẹ jẹ́ bá yín àdé mọ́. He made himself as Alaafin of Iwo lẹ́yìn ìgbà tí ìjọ coronation bàbá wa Aláàfin Ọ̀wádé tí wọ́n bojú ẹ̀jẹ̀. Ṣé mọ̀ pé kíní yẹn ó dùn gan. Lẹ́yìn yẹn bàbá wa Aláàfin Ọ̀wádé padà lọ sí bá wọn lọ ṣe sọ́rí, wọ́n dẹ̀ kí wọ́n bẹ̀. Lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀wádé tó lọ bẹ̀ tó lọ kí wọ́n tó ṣe gbogbo kíní yẹn tó tán lẹ̀, ìgbà yẹn ni Olúwo ṣẹ̀ṣẹ̀ tó wá bojú Aláàfin Ọ̀wádé jẹ́, tó ta ojú àpèrè Aláàfin mọ́lẹ̀ tó gbé ṣùkùṣùkù báyìí. Ó ní nísìnyí tó ti wá bẹ̀bẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ wá pe ara òun ní Aláàfin of Iwo. Irú àrífín orí burúkú wo nìyẹn tó yẹ kí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ká ẹ bọ́ síta ká ẹ pamọ́ lẹ́nu, ìṣẹ̀lẹ̀ dákẹ́ mímímí. Tẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀gbọ́n nǹkan tó wí, àbẹ́yìn ọmọ pé disgrace ni. Bí ìgbà tó ń rí orí àpèrè Aláàfin, ó yẹ̀yẹ́ orí àpèrè Aláàfin ni because Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Aláàfin. Why tó ṣe máa pera ẹ̀ ní Aláàfin of Iwo? It's a disgrace. Ó fi yẹ̀yẹ́ bàbá wa Ọ̀wádé ni lórí nǹkan tó ṣẹlẹ̀ níbi coronation. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ àti àbòsí tó wà kò ń jẹ́ ká rí nǹkan tó yẹ ká rí. Ẹ̀yin náà gbọ́ gbogbo story bí ìrìn àjò bó ṣe jẹ́ ọba bó ṣe ṣẹlẹ̀. Olúwo ibi tó fẹ́ ru eléyìí là a fẹ́ rí. Ṣé bó fẹ́ popular ni? Ó ti ní nǹkan kan move ẹ̀ àtijọ́ kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà. Níbi tó wà yìí wá jẹ́ ìwọ la máa fi pàrókò fún gbogbo àwọn ọba tó kù. As a matter of fact, aṣọ iyì ọrùn ẹyẹ wọ́n ti bọ̀, kò sí nǹkankan, ìhòhò ló wà. Má gbàgbé láti bá mi share fídíò ìdọ́dọ̀ ẹ̀ àti gbogbo ibi tó bá yẹ kó dé. Má gbàgbé láti drop comment ẹ̀, bá mi like fídíò yìí. God bless you. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé. Kòkòwé ẹ̀rọ ṣe.